Kókó inú ìròyìn ti àṣálẹ́ òní. Ó ṣe pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà láti gbájúmọ́ ètò ìlera àti abẹ́rẹ́ àjẹsára. Àríyá rẹpẹtẹ níléeṣẹ́ NTA Ijebu Òde níbi tí àwọn ọmọ wẹ́wẹ́ ti ń ṣe àjọyọ̀ ọdún Kérésìmesì ti ọdún 2021 tí a wà yìí. Ẹ káalẹ́ ẹ̀sìnkú ọrọ̀ ajé òní. Ìròyìn tàṣálẹ́ òní láti iléeṣẹ́ NTA Ijebu Òde. Ìkànnì aláràgbàyídá Abíọ́dún Ajíbọ́lá lóníròyìn yín. Ìdí tí ó fi ṣe pàtàkì fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ṣèwádìí ètò ìlera ní ti àbájáde àgbéyẹ̀wò àrùn aṣekúpani COVID-19 ní ìlú Àbújá. Ní bòńkẹ́lẹ́ ètò yìí ni alága sí ìjọba àpapọ̀ àti ẹni tí ó tún jẹ́ alábòójútó ìgbìmọ̀ àrùn COVID-19 ìyẹn Boss Mustapha ni ó pè fún àmójútó ìlera ẹni lẹ́ka ètò ìṣèjọba gbogbo lórílẹ̀-èdè yìí. Mitaire Ipen ló fi ìròyìn yìí léde sí wa. Àpérò àwọn alábòójútó ti àwọn àjọ ECOWAS lórí ètò ààbò àti ìṣọ̀kan ẹlẹ́ẹ̀kẹtàdínláàdọ́ta rú rẹ̀ ni ó ti wáyé ní ìlú Àbújá tí àwọn àjọ yìí sì ń béèrè fún ètò ààbò tí ó mọ́yán lórí àti ìdúróṣinṣin àwọn àgbègbè gbogbo. Akọ̀ròyìn Usman Aliu ni ó jábọ̀ ròyìn yìí ṣọwọ́ sí wa. Ẹ̀hónú olómi gbígbóná gbalẹ̀ kan ní Òjòdú lẹ́yìn ọjọ́ kan tí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé Babs Fáfúnwá Millennium èyí tí ó ti ń jẹ́ ilé ẹ̀kọ́ girama Òjòdú tẹ́lẹ̀ rí barajẹ́ lórí akẹ́kọ̀ọ́ wọn kan tí ọkọ̀ àjàgbé ṣekú pa. Akọ̀ròyìn Ìkínú John Adams fàbọ̀jẹ́ ni pé ọpẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ elétò aláàbò tí ó tètè paná rògbòdìyàn náà. Ẹ̀yin ará, ní báyìí a ó dá dúró díẹ̀ fún ọ̀rọ̀ ṣìtí ráńpẹ́. Ìròyìn wa ṣì ń tẹ̀síwájú. Sega, bring that chair for me. Are you ready for the world's biggest breakdance competition? Enter Globe Battle of the Year Nigeria and win Mega Millions in prize money. Globe Battle of the Year Nigeria is here. Ẹ káàbọ̀ padà. Ayẹyẹ àjọ̀dún ọdún Kérésì ti ọdún yìí ti wáyé nínú ọgbà iléeṣẹ́ NTA èyí tó fìkàlẹ̀ sí ìlú Ìjẹ̀bú Òde pẹ̀lú àwọn eré amọ́mọláradá oríṣiríṣi àti àwọn ẹ̀bùn mẹ́rìírí látọwọ́ bàbá Kérésì. Ẹ wo díẹ̀ lára àwọn eré ọdún náà. Okay, let's do this. Okay, sorry. I wanna wish you a Merry Christmas from the bottom of my heart. Ẹ kú ọdún o, ẹ kú ọdún o, ẹ kú ọdún o. Ọdún ayọ̀ fún gbogbo wa o. Ẹ kú ọdún o, ẹ kú ọdún o, ẹ kú ọdún o. Ọdún ayọ̀ fún gbogbo wa Ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé.
àwọn ẹ̀ka akọ̀ròyìn eré ìdárayá ti ìpínlẹ̀ Ògùn ti ṣe ayẹyẹ ọ̀sẹ̀ ẹgbẹ́ wọn fún ti ọdún 2021 tí a wà yìí. ẹ̀wẹ̀ ọ̀gbẹ́ni Múyìwá Ọmọ́wùnmí fàbọ̀jẹ́ ni pé ayẹyẹ ọ̀sẹ̀ náà bẹ̀rẹ̀ pẹ̀lú ìkẹ́kọ̀ọ́ ìta gbangba. Ìdòwú Ògúnbáyọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà lọ́wọ́ sí. nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó pè ní níní òfin tó lóòrè fún ìlànà ètò eré ìdárayá nílẹ̀ Nàìjíríà, olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ṣèlérí àtìlẹ́yìn fún ẹgbẹ́ akọ̀ròyìn eré ìdárayá ní ìpínlẹ̀ Ògùn láti ṣètò àwọn òfin tí yóò mú kí àgbéga bá ìgbòkègbodò wọn ní ìpínlẹ̀ yìí, tí yóò sì mú kí ó yanjú àìríṣẹ́ṣe àwọn ọ̀dọ́ kí ó sì rọ̀ wọ́n lágbára. Alábòójútó fún ìròyìn àti ìlànà Abdulwaheed Odùsílé nígbà tí ó ń rọ ẹgbẹ́ akọ̀ròyìn eré ìdárayá ọ̀hún láti túbọ̀ rí pé wọ́n ń ṣe ìròyìn akitiyan ìjọba tó wà ní ìpínlẹ̀ Ògùn bí ó ṣe ń ṣe ìdàgbàsókè eré ìdárayá ní ìpínlẹ̀ yìí, kí wọ́n sì rí wípé wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn pẹ̀lú. Alága ẹgbẹ́ SWAN nípínlẹ̀ Ògùn Akeem Akíntúndé sọ àwọn akitiyan rẹ̀ láti rí wípé ẹgbẹ́ náà pèrègèdè àwọn ayẹyẹ tí ó ń sàmì ọ̀sẹ̀ ẹgbẹ́ akọ̀ròyìn eré ìdárayá SWAN ti 2021 ní ìpínlẹ̀ Ògùn yóò máa tẹ̀síwájú. Yóò pẹ̀lú jábọ̀ròyìn fún iléeṣẹ́ NTA Abẹ́òkúta. kí a tó wá akọ̀ròyìn tàṣálù ìwádìí ẹ jẹ́ ká yẹ kókó inú rẹ̀ wò lẹ́ẹ̀kan sí i. ó ṣe pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà láti gbájúmọ́ ètò ìlera àti abẹ́rẹ́ àjẹsára. kò tán àríyá rẹpẹtẹ níléeṣẹ́ NTA Ijebu Òde níbi tí àwọn ọmọ wẹ́wẹ́ ti ń ṣe àjọyọ̀ Kérésìmesì ti ọdún 2021 àwà yìí. tó tákọ̀ bá ròkun tó bá rọ̀ṣà dandan ni kó forí fẹ́lẹ́ bùté. ìròyìn wa tàṣálẹ́ òní kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ NTA Ijebu Òde ìkànnì aláràgbàyídá. èmi oníròyìn yín Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé ìgèrè làmútẹ̀kù. àgbàdo ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ọkọ̀ gbòógì níléèwé gíga Àtìbà yunifásitì ń ṣe. tá a bá ní kẹ́dàálẹ̀ kátùsà bí òṣùmàrè tó yọ tẹ́tẹ́ láwọ̀ sọ́mọ̀ ní Àtìbà yunifásitì tó kalẹ̀ sílùú Ọ̀yọ́ tó yọ láàrin àwọn akẹlẹgbẹ́ rẹ̀. ìwé ẹ̀rí wọn múnádóko ètò ẹ̀kọ́ wọn sì mọ́yẹ́ lórí. pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ bíi nursing science, medical laboratory science, public health, accounting, economics, agricultural extension and rural development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ tó o bá ti gba ogóje máàkì 140 níbi ìdánwò UTME tàbí jù bẹ́ẹ̀ lọ tó sì tún wá ní kírẹ́dìtì márùn-ún tó yẹrantí nínú ìdánwò wáyáàkì tàbí NECO tààràtàtà kó wá darapọ̀ pẹ̀lú iléèwé Àtìbà yunifásitì. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pèsè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08103494152 tàbí 08038579822. tàbí kó o kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.atibayunifásitì.edu.ng. Àtìbà yunifásitì ọ̀kan pàtàkì lára yunifásitì tí ìjọba Nàìjíríà lù ló ń tẹ̀. Banquet tables, plastic chairs, icing cooler, solid ice block, standby generator, table cover, chair cover, tent decorator with free delivery. Babagua Rental Services is ready to meet your expectations, focusing on global best practices to give you the best. For your bookings or inquiries, visit Babagua Rental Services at Golden Estate, Iroyin, Ijebu Òde. The email address is inquiry@babaguarentals.com or call the following numbers: 081-432-13371 or 080-5214-0189. Your satisfaction is our utmost priority.